Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ rí orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí mi ń jẹ́ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ sì mọ̀. Àwọn nǹkan tí a máa ń sọ náà ni àwọn nǹkan kéékèèké báyìí tí ó jẹ́ àṣírí. Ṣẹ́rí ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ làṣírí o, àṣírí sì ní bàbá òògùn, sọ̀rọ̀ mi ti yé. Ṣẹ́rí tí wàhálà bá pọ̀, tí dààmú pọ̀, tí ìṣòro pọ̀ lórí ìgbésí ayé, ẹ rí pé mo sọ pé ọ̀tá méjì ló wà. Nínú ẹyọ kan nu wọn náà tó pín sí méjì. Ọ̀tá tó fojú rí, ọ̀tá yẹ pé kò kàn like láti máa bá ẹ ṣe spirit ò bá ẹ ṣe. Tàbí ọ̀tá tó jẹ́ pé wọ́n ti torí ẹ̀ lọ kànkan mọ́pẹ́, wọ́n ti torí ẹ̀ lọ sòkúta mọ́pẹ́, wọ́n ti torí ẹ̀ lọ sódò, wọ́n ń porí ẹ̀, wọ́n ṣàfẹ́ ba tiẹ̀ jẹ́. Ṣé wá rí àwọn ọ̀tá kan tó yẹ pé àìrí ni wọ́n, tó yẹ pé àwọn ọ̀tá ojú oorun ni, àwọn ni wọ́n burú jù. Ẹ lè rí tójú ayé yẹn náà lè pàtì tójú oorun bẹ́ẹ̀ ni. Ṣé wá rí tí a bá gbìyànjú iṣẹ́ yìí, àrá ni ó san pa àwọn ọ̀tá wa. Ṣé tí a bá ní àrá ó san pa yàn, kì í ṣe pé a rí físíkà àrá tí ó mọ̀ sán tó ti ṣẹlẹ̀ sí mi rí nígbà tí ìjà kan fi wáyé ní àdúgbò kan. Àwọn obìnrin mẹ́ta kan wọ́n gbìyànjú pé kí wọ́n sá lé mi kú o, torí pé mo tú yàn kan sílẹ̀ ní o. Kódà wọ́n sọ fún mi físíkàlì pé ẹbí wọn ló tú lágbájá sílẹ̀, nǹkan. Wọ́n rán yàn sí mi, àwọn èèyàn pè mí ládùúgbò pé kí ni mo ṣe fáwọn obìnrin mẹ́ta yìí, kí ló ṣẹlẹ̀, kí ni nǹkan tó dé. Gbogbo nǹkan tí Ọlọ́run ní kí n mọ̀ nígbà náà mo bẹ̀rẹ̀ sí ní ṣe. Nígbà tí n bá ti ba tèèyàn jẹ́, tí mo sì fi nǹkan aburú gba kádàrá oníkádàrá, tí mi ò sì bá tẹnìkan jẹ́ ìtayé tèmi tó dáa, lọ́mọdé ń dáràn. Nítorí èmi náà bímọ, mo bí tọmọ mi náà dé. Gbogbo àmọ́ sì máa ń ṣàdúrà fáwọn ọmọ mi. Ọlọ́run ní dà wá láàmú. Ẹ wá rí nígbà tí mo gbìyànjú kí nígbà yẹn mo lálà àwọn nǹkan tí mo ṣe pọ̀ o. Àmọ́ ṣẹ́rí léyìí téèyàn bá ṣe lásìkò gbà kan, téèyàn bá rí nǹkan kan kéèyàn mọ̀ pé nǹkan yẹn ó dájú. Nígbà tí mo ṣe, mo wá lálàá pé àmọ́ ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Lẹ́yìn ìgbà tí mo lálàá yẹn ó rẹ̀ mí o, wàláhì ó rẹ̀ mí gan o, wàláhì ó rẹ̀ mí o. Àmọ́ irú àárẹ̀ yẹn mi ò, Ọlọ́run jẹ́ kí n tún rí ẹ̀ mọ́, kí n rí irú ẹ̀ mọ́, Ọlọ́run jẹ́ rí irú ẹ̀ mọ́. Ṣé nígbà tí mo lálàá yẹn mo rí àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n wá ń di ọ̀gẹ̀dẹ̀, wọ́n jókòó, wọ́n wá ń pe orí mi bẹ́ẹ̀. Wàláhì mo fi Ọlọ́run búra, wàláhì eléyìí ó ṣe àyọ̀nà pé ṣe àròsọ, mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi fi búra. Wọ́n wá ń porí mi pé lágbájá o, kinní kan ó gbọ́dọ̀ lọ ní, ó ṣe kinní kan nǹkan. Bí wọ́n sọ̀rọ̀ mo wá jókòó síbi kan, mo wá wò wọ́n. Immediately ìjì táwọn ìjà àrá sá, gbogbo bẹ́ẹ̀ dàrú. Mo rí tó gbé kan, ó gbẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta báyìí sáré wá dì mọ́ mi lẹ́sẹ̀ gbogbo sí ni. Ó wá ní àfà dákun, mi ò sí lára wọn, dákun ṣàánú mi ò sí bẹ́ẹ̀. Àmọ́ jì ti gbé àwọn méjèèjì dànù. Ìgbà tí mo jí sà, wàláhì mo fi Ọlọ́ba búra, àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta kan tú. Nígbà tí àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta tú, ẹni alákọ̀ọ́kọ́ ti sin mi ò rí, iṣẹ́ pé ó kú o, nǹkan kan ṣe o, ó sì máa ń wá, a sì máa ń rí lálẹ́ kọ̀ọ̀kan o. Àmọ́ àárín wọn ò gún mọ́, torí tẹ́lẹ̀ wọn táìtì tí wọ́n máa ibi tí kan náà máa ń jókòó sí, àárín wọn dàrú, mi ò rí wọn mọ́. Ẹlẹ́ẹ̀kẹta náà mi ò rí mọ́, mo fi Ọlọ́ba ṣe ẹlẹ́rìí. Kò sọ pé nǹkan kan ṣe wọ́n o, àmọ́ ìrabẹ̀tì wọ́n jáwọ́ kúrò lọ́rọ̀ mi, wọn rí tèmi rò mọ́, gbogbo nǹkan wọn bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹta tó wá dì mọ́ mi, wàláhì tàláhì mi àti arẹ́bì, ẹ rò pé bóyá tẹ̀gbọ́n tàbúrò ni wà ní, arẹ gan, wàláhì arẹ gan. Gbọ́dọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Ṣẹ́rí orógbó tútù ní kẹ́ ẹ lọ wá, odidi àgbọn kan tó bá lómi inú dáadáa. Orógbó yẹn bó gbogbo èpo ara ẹ̀,
ipò ara ẹ̀ kankan ò gbọdọ̀ sí. Ẹ wá abẹ́rẹ́ kéékèèké méjì, ẹ fi kan lé orí orógbó, kẹ́nu rẹ̀ kọjú báyìí, kídìí ẹ̀ kọjú báyìí, ẹ tọ́nu ẹ̀ padà, ẹ fi abẹ́rẹ́ kejì lé, kídìí ẹ̀ kọjú báyìí, kẹ́nu ẹ̀ kọjú báyìí. So ìdí àtẹnu wọn fèsì ara wọn lókè, ìdí àtẹnu fèsì ara wọn kò gbọdọ̀ jẹ́ ẹnu àtẹnu ló fèsì ara wọn, kídìí àti ìdí fèsì ara wọn. Ṣá ti ṣe bẹ́ẹ̀ yẹn èèyàn mi? Ẹ wá wé ní òwú pupa, kì í ṣe dandan kẹ́ ẹ wé gbogbo ara ẹ̀ lówú pupa o, ẹ wé lówú pupa. Ṣé ẹ ti wé? Ẹ fọ́ àgbọn yẹn sínú kinní kékeré kan, tẹ́ ẹ bá ti fọ́, omi yẹn pọ̀ dáadáa, ẹ ju orógbó tẹ́ ẹ ṣe, ẹ jù sínú ẹ̀, ẹ wá ṣàdúrà lé, ntẹ́ ẹ ti torí ẹ̀ ṣe nítorí ọ̀tá, àdúrà sí dáadáa. Ṣé ẹ ti ṣàdúrà sí? Ẹ wò ó ti tán. Ẹ fi kinní kan dé orí ẹ̀, ẹgbẹ́ ilẹ̀ kẹ́ ẹ rì mọ́lẹ̀. Láàárín ọjọ́ kẹta, wọ́n gbélé gbọ́, gbogbo àwọn tí wọ́n ń péjọ tí wọ́n ń ṣọ̀tẹ̀ yín, Ọlọ́run dà wọ́n rú. Ojú bẹ́ẹ̀ lọ, èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí mi jẹ́. Ẹ̀rí tó bá dìgbà mí, á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mi tàbí nígbà tí ṣé pé ìta ti ṣe wọ́n. Ìbà o, Ọlátíbóyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o, Ọlátíbóyè wá pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agúnyán láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn, ẹlẹ́gbẹ́ níkú eré ìbà o. Ọlátíbóyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o, Ọlátíbóyè wá pẹ́ láyé. Ìbà o, Mr. Mutiu wá pẹ́ láyé o. Ìbà o, Ọlátíbóyè wá pẹ́ láyé. Ẹni fẹ́ kí o kú, ẹni fẹ́ kí o kú. Agúnyán láyé ọlọ́gbọ́n bẹ̀ lọ́rùn, ẹlẹ́gbẹ́ níkú ewé ìbà o. Ọlátíbóyè wá pẹ́ láyé.